This is past 11 to 12 midnight. Can you see? I have to bring police are here now. She ran away after assaulting me. I have to call in the police because I don't want to be known for violence. I don't want women, the next thing, if they provoke you, they want to take your life, if they try to protect your life, they'll still be the one to come and shout domestic violence. Now she ran away when she saw the police and left the child. This is it. The police are here now. They can't find her. Okay. I just want to say this is the 5th of May 2022. So ìtẹ̀lẹ̀ náà wọ́n ní láti drag her out pé kó wà responsible fún àwọn ọmọ ẹ̀, first wife ní second wife, third wife. Àfìgbà táwọn olóore kan jáde sóbìrì yìí, ìtẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ wa mọ̀ nǹkan tó yẹ kó ṣe as a father. Why? Continue. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà, alhamdulilayi rabbil alamin, ẹ ṣeun, ẹ kú àdúró tì, alhamdulilayi. Láìpẹ́ yìí bàbá wa Olú Jacobs wọ́n ní wọ́n clock 80 years. Mo rí ní through post ìyàwó ẹ̀ Madam Jọkẹ́ Silva tí wọ́n ti ń tọ́jú bàbá yẹn, tí wọ́n ti ń dress fún wọn, you understand, as an elderly person. Ṣáwọn obìnrin kan ṣì wà tó ṣì máa dúró ti ọkọ ní old age báyìí. Yes, mo mọ̀ pé àwọn ọmọ wáyé john, bẹ́ẹ̀ ṣàṣírí àwọn ọmọ generation yìí, àwọn young girls, young women, ṣé wọ́n ṣì wà bẹ́ẹ̀ yẹn ṣá? Gbà fún múrí ni gbà fún gbàdà. Mo mọ̀ pé bó ṣe wá di pé wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn tó bẹ́ẹ̀ yẹn at old age, mo mọ̀ pé even the man has been there for the woman, because tó bá dá mi síwájú wàá tẹ̀lẹ̀ tútù. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé ẹ̀ ní àfaradà kankan pẹ̀lú obìnrin, gbogbo ẹ̀ gbẹ̀yìn. Seriously, who is going to stand with you at old age? Who is going to stand? Kò sí marriages tó ní trials, kò sí marriages. That is to say, for that woman to stand like that, ọkùnrin náà ó ti dúró fún obìnrin yẹn dáadáa. Ẹ̀yin náà mọ̀ wá àwọn obìnrin dáadáa. Mi ò ní gbà, èmi kíníkan. Èmi ò sọ wípé tó bá di infidelity, that is àlè yíyàn, adultery, bí adultery, agbóbìnrin múlẹ̀ ní agbọ́n amúlọ́la, agbọ́n amúlọ́tún tó dẹ̀ repent. Irú àwọn obìnrin yẹn ìyẹn máa ń jẹ́ kí wọ́n lọ ni. Ṣóyè yín, ẹ ní ẹ̀mí ìforíjì, bẹ́ẹ̀ tó èèyàn náà bá ti wá adamant tó jẹ́ pé ìkan tẹ́ gbá mú fún lẹ́nu ó tó ń kàn ṣe hàn pé irú obìnrin yẹn kò worthy to be your wife. Bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin ọkùnrin náà, ìwà burúkú wọ́n gbá yín lọ́wọ́, wọ́n bá lọ́wọ́ yín lẹ́ni, ẹ change. Gaskiya irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò wà worthy of a husband. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà, kí lójú òrìrì tá a lè dáríjìra wa. Ẹ mọ́ misquote mi o, ẹ gbọ́rọ̀ mi dáadáa. Kí lójú òrìrì tá a lè dáríjìra wa? Tó bá ti mọ̀ pé ìwọ náà ṣe Ọlọ́run dáríjì ẹ̀, o ò ní right láti má dáríjì ọmọlàkejì. Àyàfi tó bá jẹ́ wípé àforíjì tó fẹ́ dá fún ẹni ọkọ àbóyàwó rẹ̀ ó máa mú ẹ̀mí dání. The best thing ni pé kó ní kálukú máa lọ nílọ tiẹ̀. Okay, olówó á dífá fún ọ̀rọ̀ àwọn actor. Yomi Fabiyi, ìjọ́ wo ló marry náà tó fi di gbọ́n mi tí ọbẹ̀ ò tó ti di pé òun pe police, woman wants to assault me. You know women, they go say you are beating them, you are managing them. This is 12 o'clock, she's ran away, tó gbọ́ ọmọ dání. What is happening in àwọn celebrities yìí àbí celebrities ni mo fẹ́ pè wọ́n. Seriously, èmi nífẹ̀ẹ́ yín gidi gan. Èmi ò fẹ́ rádaràda tẹ̀ ń ṣe yìí. Ẹ̀yin celebrities yìí, èmi ò fẹ́ rádaràda lẹ́ ń ṣe yìí. Kí lẹ̀ tí ẹ̀ ń pè ìgbéyàwó institution yìí, marriage institution yìí, kí lẹ̀ ń pè é?
ìròyìn Yomi Fabiyi I'm highly disappointed. Ìròyìn yẹn ti kún nínú social media, nínú Instagram pàṣẹ bámúbámú ni. Like àwọn tó yẹ ká bá respect lọ́dọ̀ wọn, àwọn làwọn bá disrespect lára wọn. Like story yín kún ni. Like nísìnyí báyìí ẹ ti mọ̀ pé wọ́n ṣí ẹ̀yin jáde ẹ behave. Kí lẹ̀ ń kọ́ wa rádaràda. Like nísìnyí wàláì tàláì gbogbo nǹkan tí wọ́n ń show lórí Instagram yẹn wàláì wọ́n fi ń tarnish image yín. Wàláì tàláì wọ́n fi ń tarnish image yín. Like tarnish is not I'm not saying that maybe irọ́ ni wọ́n pa. Like àárín yín rà mọ́ ẹ wo nílẹ̀ bíbá lẹ́yìn ìgbà tí wọ́n pe tẹ̀lẹ̀ jáde a good man ìwọ tó pera rẹ ní responsible man ó fẹ́ gbà àwọn ọmọ ẹ̀ jáde ó wá ń fi sórí social media nǹkan tó yẹ kó o ti ṣe tẹ́lẹ̀ tó ṣe ó ẹ̀ṣẹ̀ wá ń gbé sórí social media mi rèé o like nǹkan tó ń ṣe yẹn really last. Irresponsible man wọ́n wá rán yín létí bí ẹ ṣe máa tọ́jú ọmọ yín ẹ mọ̀ pé ojú títì ní ojú gbà mí ti fún yín. Like all of you òun mo fi wá mú obìnrin Jọkẹ́ Silva yìí jáde pé she is worthy to be celebrated as a great wife, a great mother. Like àwọn méjèèjì tí wọ́n sì stand by each other. Ẹ̀yin marriage ẹ̀yin celebrities ayé sí marriage 419 lẹ́sẹ̀ marriage pé marriage Instagram jẹ́ ká ṣe marriage díẹ̀ kí wọ́n gbé wa lárugẹ díẹ̀ kí wọ́n fi ní influencer ká fi ní followers díẹ̀ tẹ́ bá ti lo marriage yẹn tán ní swẹ́swẹ́ ẹ tún jára yín dànù lórí followers náà ni. Ẹ̀yin tèèyàn gidi ẹ̀yin alálùbáríkà tí wọ́n bá marry ẹ ṣe báyìí sí wọn ẹ mọ̀ jẹ́ ẹ kàn wó pé they will soon divorce. Tí wọ́n bá sì divorce ara wọn náà ẹ mọ̀ jẹ́ kó tiẹ̀ jọ yín lójú as in marriage one is nothing to be right home about. Marriage ni marriage yẹ̀yẹ́ àwọn tó lójú tì irú Yomi Fabiyi yẹn wàláì tàláì mi tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ nílùú ìwà jágbọ̀njàgbọ̀n yẹn lọ́wọ́ she ran away o she do this away o she do this away o I call the police o the police say assault o the police no say assault. Nígbàwo just imagine ẹ̀ ń dojú tì wá ṣe kí ni ẹ̀ ń dojú tì wá ẹ̀yin celebrity àbí kílẹ̀ ẹ̀bí yẹ̀yẹ́ british àbí kílẹ̀ tẹ̀ pé ra yín ẹ̀ ń dojú tì wá ẹ̀ lọ bára yín sọ̀rọ̀ níbi tó ti gbé dá bẹ́ẹ̀ mi ò tiẹ̀ wá mọ̀ àbí torí pé àti ẹ̀ ń wò yín ni àbí torí pé àti ẹ̀ ń follow yín gan ni ó sú wa o Yomi Fabiyi like seriously I had that love for you ìgbàwo lẹ bímọ náà ìgbàwo lẹ sòkó mọ táyé gbọ́ tọ̀run mọ̀ tí wọ́n jójójójó ìgbàwo ti di pé tó ń pe police síra yín seriously mi ẹ̀sẹ̀ rí bóòsì yẹn ni o mo ẹ̀ṣẹ̀ rí inú dẹ̀ ṣọ́kì mi ó jẹ́ kí èmi wá gbé síta bóyá may ni o bóyá june ni o bóyá ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n pè ní may o I don't know this so bad this so terrible this bad demi style ìtẹ̀lẹ̀ tó need láti máa showcase pé ẹ ń gbé àwọn ọmọ yín lọ káàkiri yẹ kẹ́ mọ́ gbé sórí social media ó wà disappointing like and I saw those children sef wọ́n jọ ẹ́ gan ni like seriously people are so disappointing emulate Jọkẹ́ Silva tọkọ ẹ̀ torí pé kí ni kẹ́ lè bá ẹni dúró tì yín lọ́jọ́ iwájú like ẹ wo irú Olú Jacobs yẹn bàbá wa Olú Jacobs ẹ̀yin náà mọ̀ ìgbà tí wọ́n máa ń ṣe fíìmù ẹ wá wọ ayé tá a wà like mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí fún ìgbésí ayé wọn o bẹ́ẹ̀ tó bá yá gbogbo chezi yìí tó yẹ yín ẹ̀yin ọkùnrin tẹ̀ rò pé ẹ̀ wà ń bẹ̀ sìn kò ní sí energy yẹn mọ́ kò ní sí agbára yẹn mọ́ ẹ need obìnrin tó understand yín ẹ need obìnrin as intimacy obìnrin láti take care yín ìgbà tẹ́yìn bá ń sin yàmàyàmà nísìn ta ló fẹ́ dúró tì yín lọ́jọ́ alẹ́ bíi ti madam Jọkẹ́ Silva gold mọ̀ọ́mọ́ àpòbìnrin gold ó ṣe dúró ti ọkọ rẹ̀ ṣé yín lè dúró ti ṣé ẹ lè vọ́ọ̀jì pé obìnrin kan lè dúró tì yín pẹ̀lú wàyí. Yes ẹ̀yin tèmi welcome back so nísìn ẹ̀yin tẹ́ ń wò mí yẹn
lọ́jọ́ alẹ́ ta ló fẹ́ dúró tiẹ̀, lọ́jọ́ alẹ́ ta ló fẹ́ dúró tiẹ̀, àtọkùnrin inú yín ni àtobìnrin inú yín ni tẹ̀ ń ṣe rándanràndan lọ́jọ́ alẹ́ like Olú Jacobs nísìn àti Jọkẹ́ Silva. Alhamdulilayi pẹ̀lú àṣẹ Elédùmarè, Jọkẹ́ Silva dúró ti bàbá yẹn, Jọkẹ́ Silva dúró ti bàbá yẹn. Nǹkan tí yẹn bá dẹ̀ ṣe òun ló máa gbà automatically. Jọkẹ́ Silva náà òun náà ti réyàn dúró tì í no how ọlọ́run ó san lẹ́san re ní ti dáadáa. Ẹ̀yin celebrities ayé ìsìn tẹ̀ ń ṣe rándanràndan, like seriously are you not thinking about later ta ló fẹ́ dúró tì í ẹ̀ ní gbogbo is chance, gbogbo is luck. Tí yóò bá wọ́n ní ènìyàn lásán èèyàn, wàláì tó bá rí ènìyàn gan dúró tì ẹ̀, ìyẹn gan tó kú lọ́tọ̀, ìyẹn gan ó tó kú lọ́tọ̀. Bye for now.